ẹ̀lẹ́ tí lẹ́tọ̀ kò níbi tí ẹ bá ti gbọ́ mi àkàn bẹ́ẹ̀ náà wà rókè òmùgọ̀ wà àrọ̀bà tí yẹn wà gòkè lárọ̀bà nínú ìdíkọ̀ tó lè ta ní bọ́ba lè dé àgbà. ó kì wọ́n lé ajé yọ kì wọ́n lé olókọ̀ paṣọ ọ̀pẹ̀ òjìgbìdìgbì lọ́rọ̀ pé káṣírí ọ̀pẹ̀ mọ́ bá àtúndì àṣírí gbogbo wa ò ní tù. àkàbí ẹ̀ náà mo dé lónìí ọmọ arókè òmùgọ̀ ọmọ àrọ̀bà tí yẹn wà gòkè lárọ̀bà nínú ìdíkọ̀ tó lè ta ní bọ́ba lè dé àgbà. wọ́n lọ́kọ̀ nílé bàbá akíndílé bàbá kápẹ́dílé ìyá ìlọ́ta nílé ìyá tó bí mi lọ́mọ èmi lọ́mọ àyè ṣubú ọmọ àyè dìde ní kó pọ̀ ọlọ́ta. ẹ̀lẹ́ ṣe dáadáa làbá yín abákí tó máa tẹ̀síwájú ẹ̀jẹ̀ kọ́kọ́ ṣèbà tó dáwọn àgbábọ̀ wọn náà dá ṣe ní ọmọ ìbà ò gbọ́dọ̀ òun mọ́. ìgbà ọlọ́run ọba o ọba ńlá ọba tó ju gbogbo nǹkan lọ. àríwá ńlá alálẹ̀dẹ̀ ọ̀run àdìgún sọ́mọ aláṣẹ gbogbo ayé pátápátá wífúnni káwífọ̀rọ̀ sọ́mọ létè. àṣẹ ni bó ṣe fẹ́ pàṣẹ ìrọ̀rùn paríparí ọlá òmìnira ọ̀rọ̀. olùfínimọ̀nà odù lóko ṣùgbọ́n aríran jùlọ lọ. ọba ìgbà ọba ọjọ́ ọba wákàtí ọba gbangba ọba gbàgbọ́ ọba mi àgbàlagbà àjàyà gbàgbà. gbogbo onímọ̀ ayé pátápátá ìná wọn tó tẹ̀lé tọ́lọ́run ọba mi ni. tani pera rẹ̀ lọ́ba. ọba ayé wọ́n jẹ́ orúkọ ọlọ́run àmọ́ wọ́n yá orúkọ ọlọ́run ọba mi jẹ́ nìyí nítorí pọ́lọ́run ọba mi gan lọ́ba tó bá a lórí ohun gbogbo. Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde wá pàṣẹ nílùú Èkó bẹ́ẹ̀ lọ Akíolú nílé pàṣẹ nílọrin. ẹ̀rí pọ́lọ́run ọba mi ọba tójú rẹ̀ tó lé tójú rẹ̀ tó kó. ọba máa rí ọba tó fi ọ̀rọ̀ síbi lẹ́nu tó ní kí n bá rí òun náà ló fọ ọ̀rọ̀ síbi létè tó ní bá a sọ̀rọ̀. ọlọ́run ọba mi ìbà rẹ o. kí tó wá tí mo tẹ̀síwájú mo ní mo ṣèbà àwọn tí wọ́n kọ́ wí kébì ó tó wí. mo ṣèbà àwọn tí wọ́n ti ń sọ kébì ó tó pèdè. àdáṣe ní ìwọ̀n ìbà ò gbọ́dọ̀ wọ̀ o kí bàbí ó ṣẹ. ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ pé wa ní gbogbo ìgbà. àdúpẹ́ lọ́wọ́ yìí àdúpẹ́ pẹ́ òkun ọpẹ́ ní kẹ́nikẹ́yẹ nílé alára ìnífẹ́ ní kádò lóde ajérò. àti àbọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tí mo fẹ́ ojoojúmọ́ bèrè tìgbà mọ́ kì í fọjọ́ kan dúpẹ́. àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa táwa náà sì rí yín lẹ́yìn wa. àdúpẹ́ lọ́wọ́ yìí. lónìí ìtàn ráńpẹ́ tí mo fẹ́ sọ. kébì ò kọ́gbọ́n kí wọ́n kọ́gbọ́n kí gbogbo wa ó lè kọ́gbọ́n. èmi a máa kọ́gbọ́n látara tí mò ń sọ. ẹni tó ń wò mí náà sì mọ kọ́gbọ́n torí ká fi kọ́gbọ́n lè tó ètò ní ká fi kọ́gbọ́n. ẹnìkan ò sì mọ̀ tán. ohun tó yí ọ ó lè mọ yé mi ohun tó yí mi lè kó ọ̀yìn sí wọn náà. ẹ jẹ́ wá sọ̀tàn arákùnrin kan fún wa. ọ̀dọ́mọdékùnrin kan eléyìí tórúkọ rẹ̀ á jẹ́ Ajíbádé. Ajíbádé lẹ́gbọ́n méjì. ẹ̀gbọ́n Ajíbádé ní ẹ̀gbọ́n méjì ọkùnrin sì ni àwọn méjèèjì ọ̀hún náà. á já sí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọkùnrin ni wọ́n tíyá kan bàbá kan bí wọn. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọkùnrin ni wọ́n. eléyìí tí ìyá àti bàbá wọn jọ kàn. Ajíbádé tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìwà ìpáàlẹ̀ rẹ̀ pọ̀. gbogbo ògbà òun lára àtàwọn wálé láti wọ́n fẹ́ gá Ajíbádé sun bàbá àti ìyá tó bí i lọ́bẹ̀. ìyá bá a wí kò gbọ́. bàbá bá a wí wá òkè. lọ́tún ló sì àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà gba wí àmọ́ tinú rẹ̀ ni ó ṣe. Ajíbádé wá ní ohun takò kan àbí ká ní ohun sọ̀kò èyí táwọn iléèbó máa ń pè ní rọ́bà katapọ́ọ̀tù. Ajíbádé wá mú katapọ́ọ̀tù rẹ̀ yìí òun gangan ní máa fi ń ṣiṣẹ́ láabi. bó bá rẹni tí ń lọ lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà yóò wá lè gọ sínú igbó kan
bẹ́ẹ̀ni ọ̀hún bá ti kọjá tọ́nítọ̀hún ti gbẹ̀yìn sájíbádé níṣẹ́ ní bá ta rọ́bà fún gbogbo èèyàn. àwọn aráàlú ti wá mọ̀ ọ́ níṣẹ́ rẹ̀ wọ́n ti mọ̀ ọ́ níṣe. wọ́n bá ní orí lágbájá tó wù yìí iṣẹ́ Ajíbádé ni. orí ìtàmẹ̀dò tó wù yìí iṣẹ́ Ajíbádé ni. bàbá wọn nǹkan káàkiri ìlú kò síbòmíì tí wọ́n máa ń tọ́ka sí ju ilé àwọn bàbá Ajíbádé lọ. ẹ rí ọlọ́mọjà bímọ tí ń sọ ní lórúkọ ọbùn mọ́jà bímọ tí ń sọ ní lórúkọ àbùkù bá ti ń gbé lọ sí ilé kábíyèsí náà làwọn olóyè náà pè wọ́n lẹ́jọ́ lọ́tún àwọn aráàlú náà pè wọ́n lẹ́jọ́ lọ́sì. bàbá Ajíbádé ó bọ́lọ́ ti rọ́bọ̀ yìí bọ́lọ́ ti kò ó àbálọ̀ lè tọrọ rẹ̀ ní tó bá jà kan bí rẹ̀ ni àbúrò tí bí méjì èwo wà lọ́mọ ọ̀ṣọ́bẹ àbí ìpàbẹ́ ọmọ àkókò òbí ọmọ irú ọpẹ òwe gan-an l'Ajíbádé yìí wá jẹ́. èyí èyẹ tẹ́ ń gbọ́ mi tẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ bẹ́ẹ̀ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ká fi kọ́gbọ́n lè tó ètò ní ká fi kọ́gbọ́n kẹ́yìn ó kọ́gbọ́n kémi náà ó kọ́gbọ́n nítorí pé ẹnìkan kì í mọ̀ tán. ìtàn tẹ́ ẹ bá wa tá à ń sọ yìí òun náà nìta Ajíbádé ọba Aláìgboro ọmọ tọkọ tí ò gbọ́ ọmọ tó báwí ti warùn òkè kì í ṣe gbogbo ọmọ tó bàjẹ́ náà lọ ikọ́ kì í ṣe gbogbo ọmọ tó bàjẹ́ òun náà lọ ìbáwí. Ajíbádé rí bàbá bá wí ó rí ìyá bá wí àmọ́ ó pé tiẹ̀ lọ́tọ̀. ohun tẹ bá Ajíbádé sọ láàrin ìṣẹ́jú àáyá ó ti kọ́ tí kò sí ó ti gbọ̀n dànù bí tí ń gbé tí ọ̀tún wọlé bẹ́ẹ̀ ní gbà tòsì jáde. Ajíbádé káàbọ̀ bẹ̀ fọ̀rọ̀ gùn káàbọ̀ bòkun lọ lé olóró. ọjọ́ kan Ajíbádé bá mú rọ́bà rẹ̀ olùtakùn rẹ̀ ló lè fi fọ́ ọmọ kan lórí. para l'Ajíbádé bá ta rọ́bà ìgbà tó kùtà tó jáde nu rọ́bà ó bàbá èèyàn ó bá bọ́ ọmọ kan lórí. ọba Ajíbádé wọ́n lù ní bí ẹni máa kú ó tún fi ilẹ̀. bàbá gba olùtakùn rọ́bà ọwọ́ rẹ̀ ọgẹ wẹ́wẹ́wẹ́ ọgẹ dànù ó ní kàtà rẹ ọ̀dìbẹ́ ohun tó ń tà yìí òun náà lọ fi dáná lọ́pọ̀lọpọ̀ jù nígbà tó ọ̀bá sì rí mọ́ kò á tán bí. ẹ gbọ́ Ajíbádé lẹ pè lẹ́ẹ̀fídà lálẹ́ gàràrà kò tọ́jọ́ kò tó ṣù láìpẹ́ láì jìnà Ajíbádé tún ti wọ́dọ̀ míì ó lè kaṣọ aláṣọ ó tà á owó rẹ̀ ó lè fi ra rọ́bà míì lọ́jà. Ajíbádé ẹnìkan bí ogún ọmọ kan ṣoṣo bí ọgbọ̀n. Ajíbádé ti ra rọ́bà míì ó ti fi síbi àpamọ́ rẹ̀. ẹ wá ní kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ó dijọ́ kan ló bá jẹ́ Ajíbádé pé káwọn ó nìṣó lóko gbogbo wọn dóko bí ìṣe wọn bẹ́gbọ́n rẹ̀ ti kọ́ mi lẹ́ni tẹ́pítẹ̀lẹ́ náà ń kọ́ bàbá rẹ̀ náà ń kọ́ níyàwó náà ń ru ẹrù ọdún ayé rẹ̀. ẹ wá bèrè pé mo l'Ajíbádé wà Ajíbádé ti sánná lílọ. owó àtòǹtakó rẹ̀ owó àti rọ́bà ọwọ́ rẹ̀ olóhùn dẹdẹ káàkiri. l'Ajíbádé bá wòkè ló wòkè sùn. ẹ bá gbàgbé
Àjíbádé ò kọ́sàn ó dòrò. Bájíbádé bá rẹ́yẹ tó bá rí tẹ́ ẹyẹ lórí igi yóò rédè ẹyẹ ọ̀hún náà mọ́lẹ̀. Kódà ọmọ ẹyẹ tó ṣẹ̀ṣẹ̀ bí lóòjọ́ bá nínú Àjíbádé bá bá a lórí ìtẹ́ gbogbo wọn ni ó ṣekú pa. Àjíbádé wá wà lóko ló bá tajú sókè ló wò ó wò sùn orílẹ̀ ẹyẹ náà lókè lórí igi rí ilẹ̀ bọ́ lónìí. Ó fòkúta síbi ló fòkúta òkò ó fi síbi òǹtakò rẹ̀ ó fòkúta síbi rọ́bà rẹ̀ ṣẹ́rí bó ti fi síbẹ̀ ló ta òkúta òun pàrà sílé ẹyẹ. Mọ̀ nípa ẹyẹ kan tó ń pè ní òròrẹ́. Òròrẹ́ ò lè jà ó kọ́lé tàbẹ́. Ẹyẹ kan tí wọ́n ń pè lẹ́yẹ òròrẹ́ ló kọ́lé sórí igi ọ̀hún. Eléyìí tí Àjíbádé wá tàkò sí para. Eléyìí tájíbádé ta òkò sílé ẹyẹ ọ̀hún. Ilé agbọ́n ló bá ọ̀rọ̀ di bó òun yà lágbó bá gbùrù lágbó bá bọ̀ Àjíbádé. Agbọ́n tó bá tó lé lẹ́gbẹ̀wá wọ́n bọ̀ Àjíbádé mọ́lẹ̀ wọ́n ta gbogbo ibi tó hàn lára rẹ̀ táṣọ òbò pátápátá pòrògòdò. Wọ́n ta Àjíbádé débi pé bẹ́ẹ̀ bá rí àrùn abiyamọ sì ṣèyí. Bẹ́ẹ̀ bá rí Àjíbádé sẹ́ àánú abiyamọ ṣèyí. Nítorí pé kí ni orí rẹ̀ ẹyọ̀kan báyìí ó ti di orí èèyàn bí èèyàn mẹ́wàá. Orí rẹ̀ ẹyọ̀kan báyìí ó ti tó bí èèyàn mẹ́wàá. Orí rẹ̀ ti tóbi ẹyin ojú rẹ̀ ti kó wọnú. Torí pé gbogbo omi táwọn agbọ́n ti tá pátápátá gbogbo ẹ̀ ló ti yọ kàn bọ̀. Gbọ́ gbogbo ojú ara rẹ̀ gbogbo ara àtàwọn àtẹsẹ̀ gbogbo ara rẹ̀ ló ti wú níbi táwọn agbọ́n yìí tà á dé. Àmọ́ láàárín ìgbà gbogbo àwọn èèyàn tí ń bẹ láàárín ìlú ló sinmi. Ojú Àjíbádé kò lè jáde mọ́. Gbogbo àwọn ọmọ ilé ẹ̀kọ́ rẹ̀ eléyìí tó ti dábìrà fún tó ti hùwà kà fún gbogbo wọn lọ́wọ́ wá fi ṣe yẹ̀yẹ́ mọ́lé. Yẹ̀yẹ́ àsìmọ́ dòyàn lọ́pọ̀lọpọ̀. Abá ti dé Àjíbádé bò wá ni bó lọ ti ṣe ojú rẹ̀ ló wá rí kọ̀bọ̀kọ̀bọ̀ yìí. Ọ̀rẹ́ tèrè bó ṣe wá rí pẹ̀wọ̀rì etí rẹ̀ lórí bí etí ewé yìí. Ẹ̀rí nǹkan báwọn. Àjíbádé wá dẹni táwọn èèyàn wá àwọn ọ̀rẹ́ rẹ̀ wá bú lọ́tùn lósì. Nígbà tó yá Àjíbádé ò lè jáde lóòótọ́ àmọ́ ó pọ̀gbọ̀nà sí ní pàtìjú mọ́ra. Ká má fọ̀rọ̀ gùn ká fi kọ́gbọ́n ètò ní ká fi kọ́gbọ́n. Àjíbádé wá rí báyìí ẹ̀kọ́ tí bàbá kọ tí ò gbọ́ ẹ̀kọ́ tí ìyá kọ tí ò gbà àwọn ẹ̀gbọ́n rẹ̀ wá pè sákìyèsí olóhùn ò ní tẹ̀lé. Ọba ìlú pé olóyè ìlú pé àwọn àgbààgbà ìlú bá a sọ̀rọ̀ àmọ́ lóhùn ò ní gbọ́. Agbọ́nugbọ́n gbọ́ agbọ́nugbọ́n Àjíbádé ọmọ tá a bá báwí tí ò bá ti gbọ́ ọmọ tá a bá sọ̀rọ̀ tó lóhùn ò ní làákàyè. Ohun tí ó padà wá kọ́ ọ ìbẹ̀lẹ̀ tí aṣọ wọn. Àmọ́ tètè gbọ́ èyí tí ó fi tá a jù nù tètè gbà èyí tí fi sunwọ̀n jù nù
nítorí pé èyí tá à ń sọ pé pẹlẹ́tì aṣọ rẹ̀ òun tó bá dé òun ni ó padà wá gbọ́n yóò gbọ́n bí agbọ́nì ọ̀rí ọ̀rọ̀ tí bàbá bá Ajíbádé sọ tí ò gbọ́ ọ̀rọ̀ tí ìyá bá sọ tí ò gbà àwọn aṣáájú ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ kù lóòlù gbogbo wọn ni wọ́n bá aṣọ olúwarùtì ọ̀gbọ́ ohun tí gbogbo èèyàn ní wọ́n fi ilẹ̀ kọ́ mọ̀ ṣe mọ́ agbéró wa padà wá gbọ́n ká gbọ́n tiẹ̀ náà tó gbọ́n èyí tí bẹ létí aṣọ rẹ̀ òun tètè kó ronúpìwàdà kọ́ ọ pé ẹ̀dọ̀fóró kọ́ ọ pé tinútẹ̀dọ̀ rẹ kó o wò ó dáadáa wípé ọjọ́ òun lèmi gán tó ń wúlò fúnra mi ìwà jàgídíjàgan tí mò ń wò káàkiri yìí ọjọ́ wo ni wọ́n tó fi dópin bó o ti gbọ́ mi lónìí mo ní ọtí ìwà náà ìwà burúkú ọ̀hún tì í bọlẹ̀ jẹ́ kó máa lọ kó lè wúlò fúnra rẹ kó sì lè wúlò fún àwọn tó so wà. tó gbogbo èyí tẹ̀ ń tẹ̀lé wa tẹ̀ ní àmọ́ nìṣó tẹ̀ ń sọ fún wa pé bá a ti ń lọ náà lẹ́yìn náà ń bẹ lẹ́yìn wa dígbídígbí a dúpẹ́ lọ́wọ́ yín ẹ dákẹ́ mọ́ bá wa láìkì program wa kẹ́ mọ́ bá wa share rẹ̀ kẹ́ ẹ sì mọ́ kọ́mẹ̀ǹtì lórí àwọn nǹkan tá a bá tún lè ṣe látòtí lè tẹ̀síwájú ẹ dákẹ́ ẹ follow wa lórí YouTube ẹ ti rí Africraft Media TV lórí YouTube gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín a dúpẹ́ pé òkun gbogbo tẹ́yìn náà bá dáwọ́lé yóò mọ̀ yọrí sí rere Elédùmarè òṣèré fi ilẹ̀ ń gbà kọ̀ọ̀kan ẹ jẹ́ pé ọ̀fẹ́ yìí ṣe lọ àkànbí ẹ̀dá ni bí arókè múgàn ọmọ arọ bàtúyàn èmi náà lè jìrẹ́ òye làákí wíníwí lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ọkàn bá bèèjì ló wọlé tọ̀ mí ọmọ ọ̀bẹ kìsì ọ̀bẹ kẹsẹ́ ó fẹsẹ̀ méjèèjì rẹ̀ sílé alákìsà ọ̀sálàkìsà dọ̀níwọ̀ aṣọ. mo ní kí n bọ́ ọyẹ lẹ́sìn mi kí n padà lẹ́yìn ẹ̀ àfihàn ọmọ tí pàpílẹ̀ ìyá ti gbàdọ̀ balẹ̀ lọ́wọ́ bàbá tó bí wọn lọ́mọ. àdàbí ẹ̀jẹ̀ ọmọ mi yìí ṣe lọ́mọ lóko nílé bàbá ìlọ́ta nílé ìyá ọmọ àyíṣubú àyídìdì ní gbogbo ọlọ́ta ó dìgbà kan náà kàtó tó pàdé ó di lápọ̀.